بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد الصادق الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس الثالث. إذا لك إليكته لاتنو ترى متن تحفة الأولاد في توحيد رب العباد للشيخ المقرئ محمد بن عيد الشعباني حفظه الله تعالى. أفني باب الإسلام chapter لك يعني تي أتبع على يوا إنه دان لكوي ونين تمك يركني باب الإسلام. من خمسة قد بني الإسلام: شهادة التوحيد والصيام والحج والزكاة والصلاة تكاسلا يتركها العصاة وكفره الراجح دون الردة وأجمعوا ردته بالجحدة. أفاني باب الإسلام كابتتي أنصر نقوى الإسلام، أنصر نقوى السين إسلام، السين إليتي وجاسي ألاك مالي السين توتوبي يكون كان يسنتي الله سبحانه وتعالى تي يوغبا lọ́wọ́ àwọn ẹ̀dá. ẹnikẹ́ni tó bá mú ẹ̀sìn míì tó yàtọ̀ sí Islam, tó bá mú lọ bá Allah subhanahu wa ta'ala, kò ní jẹ́ àtẹ́wọ́gbà. gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala bóyá sọ pé wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. ẹnikẹ́ni tó bá lọ wá ẹ̀sìn mìíràn tó yàtọ̀ sí ẹ̀sìn Islam, wọn ní gbà lọ́wọ́ rẹ̀ o. Allah subhanahu wa ta'ala ò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀. so irú ẹni bẹ́ẹ̀ sì ni yóò máa wà nínú àwọn al-khasiruna tó bá di ọjọ́ gbọdọ̀ al-qiyamah, yóò máa wà nínú àwọn ẹni òfò. afọwani min khamsatin qad buniya al-islamu, ó ní ẹ̀sìn Islam yìí wọ́n mọ́ lórí òpó márùn. ẹ̀sìn Islam yìí ó ní àwọn pillars tó gbé dúró. pillars márùn iná ni, pillars márùn iná ló gbé ẹ̀sìn Islam tó gbé dúró. àwọn yìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó ní shahadatu tawhid wa siyamu. shahadatu tawhid òun ni shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah. la ilaha illallah muhammadun rasulullah tá máa ń sọ. so eléyìí ni òpó alákọ̀ọ́kọ́ náà wọ́n kó ẹ̀sìn Islam. afáàní wa siyamu, ẹlẹ́kejì ni siyam, siyamu shahri ramadan, ká máa gba àwẹ̀ oṣù ramadan ní gbogbo ọdún. eléyìí nínú àwọn òpó Islam náà ni ó wà pé Islam èèyàn ò ní lálàáfíà téèyàn bá gbèjù sílẹ̀, téèyàn ò gbà á, téèyàn pè nírọ́. afáàní ẹsẹ̀ ilé tó tẹ̀lé tó jẹ́ 27th wọ́n ní walhajju wazzakatu wassalatu takasulan yatrukuha al-usatu. ẹlẹ́kẹta náà òpó ẹ̀sìn Islam òun ni alhajju. kama ṣe alhajj, kama lọ sí hajj ní baitullahi alharam. eléyìí ẹ̀kan péré ó jẹ́ ọ̀ranyàn lórí gbogbo mùsùlùmí, ẹ̀kan péré. eléyìí tí wọ́n bá tún ṣe lẹ́yìn rẹ̀ tó náfílà náà ni yóò máa jẹ́. alákọ̀ọ́ tí wọ́n bá ṣe kí Allah subhanahu wa ta'ala kó ṣe nírọ̀rùn fẹ́ nìkankan wa, òun ni ó máa jẹ́ hajju Islam, òun ni ó máa jẹ́ hajj eléyìí tí ó jẹ́ ọ̀ranyàn. ṣùgbọ́n eléyìí tí wọ́n bá tún ṣe lẹ́yìn rẹ̀ náfílà náà ni. wa zakatu, bákan náà kí wọ́n máa yọ zaka eléyìí tó jẹ́ ọ̀ranyàn nínú owó èèyàn, nínú dúkìá èèyàn, yíyọ zaka. wassalatu, bákan náà ni as-sala, kí ẹ máa kírun wákàtí márààrún lójoojúmọ́. so eléyìí ọ̀ranyàn iná ni. àwọn eléyìí àwọn ni àwọn òpó ẹ̀sìn Islam: shahadatu tawhidi was-siyamu
wal-hajju waz-zakatu was-salatu pé márùn báyìí. afáwani takasula yatrukuha al-usatu ẹni pé ẹni tó bá takasala tó gbé àwọn nǹkan yìí tó gbé jù sílẹ̀ tó gbé àwọn ìjọsìn yìí tó gbé wọn jù sílẹ̀ ní ti ọ̀lẹ ìṣe nítorí pé ó pè nírọ́ irọ́ ẹni bẹ́ẹ̀ ó ti fall sínú ẹ̀ṣẹ̀ ńláńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ tó tóbi iná ní ti irú èèyàn bẹ́ẹ̀ tó fall sí wọ́n túmọ̀ sí pé kì í ṣe kèfèrí ẹni tó gbé sọlá tó gbé jù sílẹ̀ ní ti ọ̀lẹ ti pé àwọn sọlẹ̀ kò sọ pé ìrun iṣẹ́ ọ̀ranyàn kò sọ pé ìrun ò sí nínú Islam tó bá sọ bẹ́ẹ̀ kèfèrí ni gẹ́gẹ́ bí ó ṣe ń bọ̀ nínú ẹsẹ̀ orin eléyìí tí ó tẹ̀lé. lẹ́yìn náà afáàní nínú ẹsẹ̀ orin 28 ó ní wa kufruhu rajihu duna ridda wa ajma'u riddatahu bil jahda. so anabi sallallahu alaihi wasallam ó ṣe itlaqu al-kufr lákànnà àwọn olùmọ̀ lórí ẹ̀ṣẹ̀ gbígbé sọ́lá jù sílẹ̀ yìí anabi pè ní kúfùrù àwọn olùmọ̀ náà sọ pé kúfùrù tanfiran minha. so wọ́n ní pé ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni pé láti fi ṣáwọn yẹn lára kúrò níbi gbígbé sọ́lá jù sílẹ̀. anabi sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa pé kúfùrù náà nìkan yìí bayna al-abdi wa bayna al-kufri as-salah faman tarakaha faqad kafar aw kama qala sallallahu alaihi wasallam. láàrin èèyàn àti iṣẹ́ kèfèrí n tó dí wa láàrin òun náà ni salat arábìnrin tó bá ti lè gbé salat jù sílẹ̀ faqad kafar ó ti ṣe kèfèrí sọ àwọn olùmọ́sọ pé kúfùrù tó wà ń bè láti fi ṣe tanfir kúrò níbi nǹkan yẹn. so eléyìí tí ó lálàáfíà wọn ni pé kúfùrun duna kufr inan ẹni pé kúfùrù asghar inan ẹ̀ṣẹ̀ ńláńlá iná ni bẹ́ẹ̀ ó tó ju ẹ̀ṣẹ̀ ńlá lọ nǹkan tó tóbi náà ni kí ẹ gbé sọ́lá kí ẹ gbé jù sílẹ̀ ẹni tó bá sì gbé sọ́lá jù sílẹ̀ tí ó kírun ó ti tó ká sọ pé ní ibú ló ń tọ̀hún látara pé àwọn olùmọ̀ ẹ̀sìn wọ́n ṣe fàǹfà láàrin ara wọn ṣé kèfèrí ló ń tọ̀hún ni tó ti jáde kúrò nínú ẹ̀sìn àbí ìṣe kèfèrí rẹ̀ ìṣe kèfèrí kékeré ni tí ó gbé jáde kúrò nínú ẹ̀sìn léyìí ó tó ní ebú ó tó ní àléébù fún irú yẹn bẹ́ẹ̀. ká gbìyànjú ká mójútó sọ́láàtì wa. afáàní wa ajma'u riddatahu bil jahda ẹnu wa kò lórí pé ẹni tó bá fi lè gbé sọ́lá jù sílẹ̀ bil jahda bil juhud pé ó pè ní rọ́ ó sọ pé kò sí nǹkan tó ń jẹ́ sọ́láàtì nínú ẹ̀sìn ó sọ pé sọ́láàtì yẹn kì í ṣọ̀ràn yẹn jàre àbí èmi ò ní kírun tèmi jàre èwo ni ká máa kírun ẹni tó bá fi lè sọ eléyìí murtaddu iná ló ń tọ̀hún ti di kèfèrí so ẹ jẹ́ ká ṣọ́ra àwọn mùsùlùmí kí a ṣọ́ra níbi gbígbé ìrun jù sílẹ̀ yálà yẹn gbé jù sílẹ̀ látọjú pọ́nà pé yẹn ń ṣọ̀lẹ ni àbí yẹn gbé jù sílẹ̀ lọ́nà pé èmi ò lè kí jàre àbí irun yẹn kò kí ṣọ̀ràn yẹn jàre ẹwọ lágbájá kéèké irun àfáàsì ni òkè wọn gbé sọ́lá jù sílẹ̀ báyẹn èèyàn gbọ́dọ̀ ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá iná ni eléyìí Allah subhanahu wa ta'ala kó làwọn bẹ́ẹ̀. lẹ́yìn náà babul iman ti ṣe chapter ẹlẹ́karùn-ún tírà yìí afáàní wa qawlu ahli al-haqqi fil imani qawlun wa a'malun ala arkani billahi wal malaiki al-abrari wal kutubi war rusuli wa bil aqdari والسادس الإيمان بالقيامة فاعلم وحق العلم الاستقامة 79 من الخصال أعظمها شهادة الجلال يزيد بالطاعات في القلوب كذلكم ينقص بالذنوب ويخرج العبد من النيران مثقال ذرة من الإيمان. باب الإيمان chapter تنصر نقوى إيمان نقوى إقباب أفاني وقول أهل الحق في الإيمان أرى أهل الحق هم مسلمين دودو àdìsọ́kàn wọn ọ̀rọ̀ òdodo ní gbọ́dọ̀ nígbàgbọ́ sí nípa in tó ń jẹ́ al-iman
òun ni pé qawlun wa a'malun ala arkani. òun ni pé al-iman qawlun wa amal bil arkan. so ọ̀rọ̀ iná al-iman lélẹ̀ tasdiqun wa iqrarun bil qalb. a gbà lódodo nínú gbáyà wa ya imani yìí la ilaha illallah tá a sọ bó ṣe rí náà nìyẹn. kò sẹ́ni kankan tó tọ́ láti máa fi jọ́sìn fún lódodo àfi Allah subhanahu wa ta'ala. so bákan náà qawlul lisan, ọ̀rọ̀ ní tá a sọ lórí ahọ́n. èèyàn gbọ́dọ̀ sọ la ilaha illallah, èèyàn gbọ́dọ̀ sọ jáde lórí ahọ́n èèyàn lẹ́nu tó bá lágbára tí ìṣòdì. ẹni tó bá jẹ́ mùsùlùmí tí ò sọ la ilaha illallah irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí. bí ẹni tí wọ́n bí sínú Islam tí ò pé la ilaha illallah rí, àbújá sọ pé òun ò lè sọ ń tòun, sọ pé òun ò lè sọ. abẹ́ni tó tiẹ̀ fẹ́ gba Islam, tó fẹ́ gba Islam tí wọ́n bí sínú Islam, tó fẹ́ gba Islam, táwa sọ fún pé ó pe kẹ́límà ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah, sọ pé òun ò lè pè. lókùngbà tó ń tí ó ti wà nú gbáyẹ̀ òun pípé la ilaha illallah, so kì í ṣe dandan kóun sọ ọ́ mọ́. irú ẹni báyìí kò tí ì di mùsùlùmí, kò tí ì di mùsùlùmí o. bákan náà wà amalul jawarih, ẹ gbọ́dọ̀ máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn oríkèéríkèé ara èèyàn. èèyàn máa ṣiṣẹ́, èèyàn máa kírun, èèyàn máa yọ zaka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìbádà àtẹlẹ́ tá a máa ń ṣe pẹ̀lú àwọn oríkèéríkèé ara wa. eléyìí ni ìmánì. ìkankan ò sì gbọ́dọ̀ kúrò ń bẹ̀. mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wà papọ̀ ni. iṣẹ́ ọkàn, èèyàn ó ní àdìsọ́kàn nínú ọkàn èèyàn wípé ìtí ẹ̀ fẹ́ sọ lórí ahọ́n yẹn bó ṣe rí náà nìyẹn. tí ó bá ti wọnú gbáyé èèyàn, èèyàn ò jẹ́ mùmínì báyẹn. èèyàn bá sọ lórí ahọ́n nígbàgbà, èèyàn ò lè jẹ́ mùmínì. so munafiki ní irú tó ń jẹ nínú àwọn munafiqun kí Allah subhanahu wa ta'ala kó la ìsọ̀bẹ̀sẹ̀lú. yẹ bá ṣe rí nínú al-Qur'an, àwọn munafiki wọn bá nabi sallallahu alaihi wasallam sọ pé innaka la rasulullah, òjíṣẹ́ Allah ni ẹ. ẹ̀rí pé wọ́n sọ lórí ahọ́n, wọ́n pe ṣahada lórí ahọ́n, ṣùgbọ́n nígbẹ̀yìn Allah subhanahu wa ta'ala sọ pé kí ni Allahu yashhadu innal munafiqina lakadibun. Allahu jẹ́rìí ipá àwọn munafiki òpùrọ́ ni wọ́n, òpùrọ́ ni wọ́n. wọ́n sọ lórí ahọ́n ṣùgbọ́n tí wọ́n ń sọ yẹn kò dénú gbáyà wọn. so iqrarul qalbi gbọ́dọ̀ wà ń bẹ. a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú gbáyà wa, gbọ́dọ̀ rinlẹ̀ nínú gbáyà wa pé la ilaha illallah tá à ń sọ lórí ahọ́n yẹn. lẹ́yìn náà a gbọ́dọ̀ sọ lórí ahọ́n. bá a ṣe ń sọ lórí ahọ́n yẹn, ní tá à ń sọ láhọ́n ó gbọ́dọ̀ ṣe déédéé ní tó wà ní inú gbáyà wa. bákan náà àwa tó máa ṣiṣẹ́, èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tán ó sọ la ilaha illallah ó sì ní nínú gbáyà ṣùgbọ́n kò wá ṣiṣẹ́. nítorí sí pé tó nínú gbáyà yẹn kò lálàáfíà nìyẹn. torí pé tó bá yẹ pé tó wà nínú gbáyà rẹ̀ nípa la ilaha illallah ó ní àlàáfíà ni, yóò máa ṣiṣẹ́, yóò máa ṣiṣẹ́. so wá rí àwọn munafiqun wa idha qamu ila as-salati qamu kusala. wọ́n bá dìde pé àsìkò ọ̀run ti tó, wọ́n dìde ń dìde ọ̀lẹ́ni. yura'una an-nas, wọ́n mọ̀ ká ṣe lágbájá ó rí mi, ṣe lágbájá ó wá sí mọ́sálásí, òkè máa lọ. sásìkò táwọn èèyàn rí wa ni a lọ, tó bá jẹ́ àsìkò táwọn èèyàn rí wọn, wọn ní lọ, wọn ní lọ. wala ya'tuna as-salata illa wa hum karihun. wọn ní lọ kírun àfi pé wọ́n kórìíra nǹkan yẹn, pé nǹkan yẹn kò dénú gbáyà wọn. so ìmánì ó gbọ́dọ̀ jókòó sínú gbáyà, yẹn sì gbọ́dọ̀ wí lórí ahọ́n, yẹn sì gbọ́dọ̀ máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn oríkèéríkèé ara ẹni tí wọ́n pè ní ìmánì lélẹ̀. ẹni tí ó bá ti iṣẹ́ kì í ṣe mùsùlùmí. ìrẹ̀ bẹ́ẹ̀ nǹkan kì í ṣe mùsùlùmí. billahi wal malaikil abrari sí oní 30. billahi wal malaikil abrari wal kutubi war rusuli wa bil aqdari. bákan náà ìmánì yìí ni ó wá ní àwọn orígun mẹ́fà, arkanul iman mẹ́fà tí ẹnì kọ̀ọ̀kan wá mọ̀ yẹn. so a nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala al-imanu billah. bákan náà wal malaiki, a nígbàgbọ́ sí àwọn malaika al-abrar, àwọn ẹni rere, àwọn malaika ẹni rere. wal kutubi, bákan náà al-imanu bil kutubi náà nìyẹn, a nígbàgbọ́ sí àwọn tírà Allah subhanahu wa ta'ala. war rusuli, a nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala. wa bil aqdari, bákan náà al-imanu bil qadar khayrihi wa sharrihi. márùn nìyẹn. billahi wal malaiki al-abrari wal kutubi war rusuli wa bil aqdari. a nígbàgbọ́ sí kádàrá khayrihi wa sharrihi. lẹ́yìn náà
nínú ẹsẹ̀ orin eléyìí tí ó tẹ̀lé tó jẹ́ 31st afáàní wasadisul imanu bil qiyamah fa'alam wa haqqul ilmi listiqamah. orígun ẹlẹ́ẹ̀kẹfà nínú al-iman, nínú orígun imani òun ni al-imanu bil qiyamah, ẹni pé al-imanu bil yawmil akhir, ká nígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn, ká nígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn lè ti ṣe yawmul qiyamah. So nínú ìnígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn, ọjọ́ al-qiyamah òun náà ni nígbàgbọ́ sí ikú àti nǹkan tí ó ṣẹlẹ̀ síyàn lásìkò ikú àtàwọn nǹkan tí ó ṣẹlẹ̀ síyàn lẹ́yìn ikú nínú sàárè, nípa su'alul malakain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màláíkà méjèèjì wọ́n bíyàn ìbéèrè, wọ́n sọ oríṣiríṣi, wọ́n bíyàn lé àwọn oríṣiríṣi ìbéèrè. tó bá dáhùn yóò jẹ́ ẹni rẹ̀, tí ó bá dáhùn ìyà iná ni ó máa jẹ tiẹ̀. tó bá dáhùn fàájì ìgbádùn nínú sàárè. tó gbá wọn kan yìí òdodo iná ni, sọ̀rọ̀ tó sì ní àwọn ẹ̀rí. ṣùgbọ́n nítorí pé mẹ́tìnà yìí ó jẹ́ nǹkan tí ó jẹ́ mukhtasar, tó sì jẹ́ pé òun ní bẹ̀rẹ̀, kò ní bá kí a máa kó gba àwọn ẹ̀rí tó ń tọ́ka sí àwọn nǹkan yìí ká máa kó wá níbí. ṣùgbọ́n al-juz'u thani part 2 tírà yìí, so àwọn nǹkan yìí, àwọn ìfọ́síwẹ́wẹ́ apá kan nínú àwọn nǹkan tó wà nínú tírà yìí ó wà nínú apá kejì tuhfatu al-awlad yìí. kí Allah subhanahu wa ta'ala kó ṣe nírọ̀rùn láti kàyánà. fa'alam, afáàní lọ́mọ àwọn nǹkan yìí, lọ́mọ lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn rẹ̀, lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn rẹ̀. tó bá ti wá mọ̀ tán, wa haqqul ilmi listiqama, ìwọ ìmọ̀ lórí wa. tá bá ti wá kọ́ ìmọ̀ tán, ìwọ rẹ̀ ọ̀ranyàn ìmọ̀ lórí wa wá ní kí ká dúró déédéé, ká máa lo ìmọ̀ yẹn ká máa fi ṣiṣẹ́. lẹ́yìn náà ẹsẹ̀ orin 32 afáàní bid'un wa sab'una minal khisali a'zamuha shahadatul jalali. wọ́n ní pé imani ó ní shu'ab, ó ní àwọn ẹ̀ka, ó ní àwọn orígun lóríṣiríṣi. so tó jẹ́ 70 something. wọ́n bá yẹ pé bid'u òun ni òǹkà látòrí mẹ́ta tí dórí mẹ́sàn-án, látòrí 3 to 9 iná ni bid'u. wa sab'un ẹni pé 70 something látòrí 73 tí dórí 79 iná ni àwọn ẹ̀ka imani, pé nǹkan imani, nǹkan imani, nǹkan imani. a'zamuha eléyìí tó fi ń tóbi jù ń bẹ nínú àwọn orígun imani, nínú àwọn ẹ̀ka imani yìí òun ni shahadatul jalali, òun ni shahadatul tawhid, ká sọ la ilaha illallah muhammadun rasulullah. eléyìí ni tó fi ń tóbi jù nínú àwọn orígun imani. gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith anabi sallallahu alayhi wa sallam sọ pé al-imanu bid'un wa sab'una shu'bah a'laha qawlu la ilaha illallah wa adnaha imatatul adha 'anit tariq wal haya'u shu'batun min al-iman. anabi ni man tariyan bid'un wa sab'una shu'bah, 70 something stems iná lóní àwọn ẹ̀ka oríṣiríṣi tó pé 73 tí dé 79 náà ní imani ni. wọ́n ní pé a'laha èyí tó fi ń ga jù ń bẹ̀ òun ni qawlu la ilaha illallah, kí a sọ la ilaha illallah, shahadatul jalali náà. wa adnaha ilé tó wá fi ń rẹlẹ̀ jù ń bẹ̀, tó fi ń kéré jù ń bẹ̀, imatatul adha 'anit tariq, kí a rí ẹ̀gbin kí a mú kúrò lójú ọ̀nà, inú imani lòun náà wà. a rí pé shahada a sọ lórí ahọ́n, a ní láti sọ́kàn, iṣẹ́ ahọ́n iṣẹ́ ọkàn iná nìyẹn. so imatatul adha 'anit tariq tánàbí ká sínú imani wọn ni kí iṣẹ́ oríkèéríkèé ara tá a sọ lẹ́ẹ̀kan, pé imani ó kún nǹkan mẹ́ta yìí sínú. anabi sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀. anabi wa ni wal haya'u, nítorí pé ní al-haya ìtìjú, shu'batun min al-iman, ẹ̀ka kan nínú àwọn ẹ̀ka imani. ìtìjú ni nǹkan kan tó máa ń wá láti inú ọkàn ni, bá a máa ṣòlù yín ara èèyàn. ẹni tí ó bá sí nǹkan kan tó mú tìjú nínú ọkàn rẹ̀ kò lè tìjú. so ìtìjú nǹkan kan tó yẹ pé inú gbáyà ló máa ń wà, náà ni ó ti wá. so a rí pé eléyìí ń tọ́ka sí pé al-imanu inú àwọn kan tí a máa ń fi ọkàn ṣe iná ni, bí eléyìí bó ṣe rí iná ni. lẹ́yìn náà fáwa ní ẹsẹ̀ orin 33 ni yazidu bit-ta'ati fil qulubi kadhalikum yanqusu bidh-dhunubi. wọ́n ní imani yazidu bit-ta'ati fil qulubi,
ìmánì a máa lékún pẹ̀lú at-ta'at tí ẹ bá ṣe ń tẹ̀lé Allah subhanahu wa ta'ala sí tí ẹ ń ṣe jọ́sìn sí bẹ́ẹ̀ ni ìmánì yóò máa ga sí ni ó máa lékún sí bẹ́ẹ̀ ni ìmánì ni ó ṣe máa ga sí ni ó ṣe máa lékún sí nínú gbá èèyàn tí yóò máa ga kadhalikum bákan náà yanqusu bidh-dhunubi bákan náà a máa dínkù bidh-dhunubi pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ìmánì a máa dínkù tí ó fi ní ju kékeré báyìí lọ tí ó fi ní ju kékeré báyìí lọ so bí ìmánì bó ṣe rí náà ni eléyìí al-imanu yazidu wa yanqus nínú àkídà wa tá gbọ́dọ̀ nígbàgbọ́ sí òun pé ká gbàgbọ́ ká sì mà wípé ìmánì a máa lékún ìmánì wò sí lójú kan náà a lè fi ìmánì wa a lè fi wéra wa èèyàn gbọ́dọ̀ sọ pé ìmánì tiwa yìí ó dẹ̀ gẹ́gẹ́ bí ìmánì anabi sallallahu alayhi wa sallam àbí ìmánì jibril àbí ìmánì abibakar àbí umar àbí uthman àbí ali a gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ so tafadulu wa ń bẹ ajura wa lọ níbi ìmánì ajura wa lọ ẹni tó ń ṣẹ̀ tó jẹ́ lẹ́ṣẹ̀ tó jẹ́ mutí a lè fi ìmánì rẹ̀ wé at-ta'i'u alladhi la ya'si illa nadiran a lè fi ìmánì tí a lè fi wé ẹni tó pé òun tiẹ̀ ẹni tó dúró déédéé lórí ẹ̀sìn mustaqimi náà tó bá ṣẹ̀gàn yóò sáré túbá àwọn ẹ̀ṣẹ̀ tí ó dẹ̀ máa kó sí àwọn alámàm ni àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké alladhina yajtanibuna kaba'ira al-ithmi wal-fawahisha illa al-lamam tí Allah subhanahu wa ta'ala sọ̀nà al-Qur'an so ẹni tó bá rí báyìí pé ó máa ń jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àfi àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó pé èèyàn ò lè bọ́ pábọ́ sẹ́nu bẹ́ẹ̀ yóò dẹ̀ tún túbá tó bá ṣe náà a lè fi ìmánì rẹ̀ a lè fi ìmánì ẹni tàrí tó mu ọtí a lè fi wé ìmánì ẹni tó mu tó tí ó mu pàrágà a lè fi wé ìmánì aṣẹ́wó tó táwọn yóò máa sọ pé ọkàn mi ni ìgbàgbọ́ mi wà so ẹ bá sọ fún pé jẹ́ ká lọ kírun jẹ́ ká lọ ṣèjọ́sìn òun jáwẹ̀ ni òun mutí ni ó sọ pé ọkàn mi mọ́ rárá o kò rí bẹ́ẹ̀ o ìmánì rẹ̀ ti dínkù iná ni ìmánì rẹ̀ ó ti dínkù gẹ́gẹ́ bá nàbí ṣe sọ pé la yazni az-zani hina yazni wa huwa mu'min onízìnà ò ní máa ṣe zìnà lásìkò tó ń ṣe zìnà yẹ kó wá jẹ́ mùmínì ẹni pé ìmánì rẹ̀ ti dínkù ti sọ̀kalẹ̀ kúrò ní daraja al-iman eléyìí tó pé so ìmánì rẹ̀ kìí ṣe al-imanul kamil ìmánì rẹ̀ ó ti jẹ́ ìmánì naqis so bákan náà ni wala yashrabu al-khamra hina yashrabu wa huwa mu'min ẹni tó mọtí náà kò ní máa mọtí lásìkò tó mọtí yẹn kó wá jẹ́ mùmínì yóò jẹ́ nìkan tó pé ìmánì rẹ̀ ti dínkù ìmánì rẹ̀ ńkọ́ ó ti dínkù so bí ó ṣe rí náà ni eléyìí lẹ́yìn náà ẹsẹ̀ orin 34 àfáàní wa yukhriju al-abda min an-nirani mithqalu dharratin min al-imani yóò máa gbé ẹrú jáde yóò máa yọ ẹrú jáde nínú min an-nirani kúrò nínú náà mithqalu dharratin min al-imani ọmọ náà gún tí ó ṣe dédé ọmọ náà gún tó kéré gán nínú imani yóò máa yàn jáde kúrò nínú iná so nínú hadithu ash-shafa'a nabi sallallahu alaihi wasallam yóò máa sọ pé ẹ lọ wo iná ẹni tẹ́ bá rí imani tó báyìí nínú gbáyà rẹ̀ ẹ yọ jáde lẹ́yìn ìgbà náà yóò tún increase ẹ̀ pé eléyìí tó bá tún kéré jù bẹ́ẹ̀ lọ yóò sì sọ pé eléyìí tó bá tún kéré jù bẹ́ẹ̀ lọ títí tí ó fi kún kékeré ẹni tẹ́ bá rí imani kékeré pé bí nùkútà báyìí kan kà mú nǹkan dúdú kan fi kán nǹkan sórí wọ́n fi kíní ọ̀pá àtìró kan fi kán kíní black yẹn kan fi kán sí aṣọ funfun tí ò ní ju kékeré lọ báyìí ẹni tẹ́ bá rí imani tó kéré báyìí tẹ́ bá ba nínú ìgbáyà rẹ̀ ẹ yọ jáde kúrò nùnà so tí wọ́n sọ yìí náà ni eléyìí wa yukhriju al-abda min an-niran ẹni pé tí imani yẹn bá padà wá lẹ tó wá lẹ tààrírò ẹ̀rí tó fi wá ṣe déédéé bí ọmọ náà gún ẹni pé ẹni tó bá jẹ́ lẹ́ṣẹ̀ náà kó má ṣe kìnnì kó má jàkán kúrò níbi orí Allah subhanahu wa ta'ala so lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí kéèyàn ṣàgbìyànjú kéèyàn má jẹ́ kí Islam bọ́ mọ́ yẹn lọ́wọ́ wọ́n ti pé kò tọ́ o kò sì dáa náà kéèyàn máa wà lórí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ téèyàn bá ń ṣe náà téèyàn sì mọ̀ kí ẹ̀ṣẹ̀ lèyàn ń ṣe kò dáa kéèyàn má tayọ ààlà lọ sí kéèyàn wá kúrò nínú Islam torí téèyàn bá ṣe wà nínú Islam téèyàn ń sọ la ilaha illallah téèyàn ń gbààwẹ̀ téèyàn ń ṣe ògbẹ̀ téèyàn ń fọ yẹpẹrẹ mu lẹ́ẹ̀kọ̀ọ̀kan téèyàn bá padà kú inshallah ta'ala la ilaha illallah téèyàn nígbàgbọ́ sí lòdù nìyẹn yóò ṣe yẹn láǹfààní yóò yàn jáde kúrò nínú náà lọ́jọ́ kan
mùsùlùmí ṣe wá dáa ṣó dáa ṣé nǹkan tó dáa náà ni so kí ká wá yọ́nú sí pé ká kọ́kọ́ wọ náà before ká tó wọ àlìjánnà. Allah subhanahu wa ta'ala kó má ṣe tiwa bẹ́ẹ̀ kó ṣe wá ní ẹni tí ó wọ àlìjánnà láì ní wọ iná. lẹ́yìn náà báàbù ẹlẹ́ẹ̀kẹfà báàbù al-khawfi min ash-shirk wash-shirku ya baniyya laysa yughfaru aqbahu dhanbin fil wara wa akbaru wash-shirku ya bunayya laysa yughfaru أقبح ذنب في الورى وأكبر أول ما عنه الإله قد نهى أخوف ما يخافه أولو النهى وموجب للخلد في جهنم ومحبط الأعمال عن باب السماء. أفاني باب chapter تافي sọ̀rọ̀ nípa rẹ̀ nísìn chapter تافي sọ̀rọ̀ nípa rẹ̀ nísìn òun ni báàbù alkhawfi min ashirk báàbù tó ń sọ̀rọ̀ nípa pé èèyàn máa ń bẹ̀rù ẹbọ ni èèyàn máa ń bẹ̀rù pé ṣé mi ní ṣẹbọ báyìí kí n má kó ṣẹbọ o kí n má lọ tayọ àlà o kí n máa fọ́ọ̀lù sínú ṣírkù èèyàn máa ń bẹ̀rù ẹbọ lórí ara èèyàn ni yóò fọkàn balẹ̀ pé mùsùlùmí ni mí mo ti jẹ́ mùsùlùmí mi ò tún lè ṣẹbọ mọ́ rárá o. bàbá wo àwọn aláṣẹṣe tó ń pe àwọn lóníṣẹ̀ṣe lásìkò yìí àrípọ̀ pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ni ẹlòmíì orí islam ló wà tẹ́lẹ̀ tó ń ṣe islam dáadáa tó yẹ kó ti gbàgbé ẹbọ dílé wọn gan wọn gbà tó wá di pé àwọn mùsùlùmí ń gbógun ti àwọn ẹlẹ́bọ tí nǹkan le lòun náà wá fi sọ pé wọn padà ẹbọ yìí bí ẹbọ yìí ló wọn padà sí wọn máa gbógun ti àwọn mùsùlùmí ẹlòmíì sì níyì ó kàn jẹ́ mùsùlùmí lórúkọ náà ni ẹbọ yẹn náà ló ń ṣe kò kúrò ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ fọkànbalẹ̀ lórí ara èèyàn pé mi ti dépò kan mo ti ṣe kíní kan mi lè di ẹlẹ́bọ mọ́ mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tó ń tí báàbù yìí tó fẹ́ sọ fún wa náà nìyẹn. àfààní wash-shirku ya bunayya laysa yughfaru eré ọmọ mi ash-shirku tó ń jẹ́ ash-shirku ìmọ̀rọ̀gún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ní ibi ẹbọ laysa yughfaru wọn kì í forí rẹ̀ jiyàn o. Allah subhanahu wa ta'ala kò ní forí ẹbọ jiyàn tó bá kú lórí ẹbọ tí ó túbá tí ó fi ẹbọ ṣíṣe yẹn lẹ̀ tó fi kú Allahu jalla wa ala ò ní forí jì o. akhwafu ma yakhafuhu ulun nuha ẹbọ yìí sì ní àwọn tí wọ́n ní làákàyè jù tí wọ́n gbọ́n àwọn olóye náà wùn mí ní òun ni tí wọ́n máa ń bẹ̀rù jù lórí ara wọn tó túmọ̀ sí pé tí ẹ̀ bá jẹ́ mùsùlùmí tó sì jẹ́ ní tó ní làákàyè tó jọ́jọ̀gbọ́n nítorí ẹ kó máa páyà jù kìí ṣe òṣì kìí ṣe àìróúnjẹjẹ bí kìí ṣe ẹbọ bí wọn bá róúnjẹjẹ bí wọn máa ṣe alhamdulillah bí wọn ṣì wà lórí islam torí tí wọn bá fi lè fi islam lẹ̀ yálà èèyàn jẹun àbí ebi tí ẹ bá tún pààyàn náà lórí ìṣe kèfèrí nǹkan tí ó ní agbára ni o èèyàn ti ayé jẹ̀yà bí tí wọn lọ bá ìyà léyìí tí ó ju tayé lọ ní alqiyama Allah subhanahu wa ta'ala kí ó là wá kúrò níbẹ̀. afáàní wash-shirku ya bunayya laysa yughfaru ash-shirku yìí ìrẹ́ ọmọ mi laysa yughfaru wọn kí n forí rẹ̀ jiyàn o. aqbahu dhanbin láìpẹ́ mo ti gbé fún naam aqbahu dhanbin òun ní ẹ̀ṣẹ̀ tó fi ń bàjẹ́ tó fi ń worst jù wọ́n sọ pé nǹkan worst kò nítumọ̀ nǹkan burúkú ni nǹkan ọ̀run ni nǹkan tí ò dáa ni bí ẹbọ ṣe rí nìyẹn bí ẹbọ ṣe rí iná nìyẹn. so imagine pé èèyàn bíi tèmi iná ni màá máa jọ́sìn fún màá máa forí kanlẹ̀ fún màá máa lọ gbé ẹbọ sóríta fún àbáwọn ẹbọra kan tí wọ́n já mọ́ kankan àbí àwọn àlìjànú àbí màálù ni màá máa jọ́sìn fún. imagine kí Allah subhanahu wa ta'ala kó là wá kúrò ń bẹ̀rẹ̀ láti pé nǹkan tó wá qabih iná ni nǹkan tí kò nítumọ̀ nǹkan tó worst iná ni ash-shirk. aqbahu dhanbin fil wara òun ni ẹ̀ṣẹ̀ tó fi ń worst jù tó fi ń yàmà jù ní ilé ayé wa akbaru òun ló fi ń tóbi jù ní ẹ̀ṣẹ̀ torí pé kí ni à ń ṣe taswiyatul khaliqi bil makhluq
à ń fi adẹ́dà a fi ń dọ́gba pẹ̀lú àwọn ẹ̀dá. So a rí pé nǹkan tó worst nìyẹn, nǹkan tó worst gan iná ni, nǹkan tó worst iná ni. lẹ́yìn náà ẹsẹ̀ orin 36 àfáàní awwalu ma anhu ilahu qad naha akhwafu ma yakhafuhu ulun nuha. ẹbọ yìí òun ni awwalu ma anhu ilahu qad naha, òun ni nǹkan àkọ́kọ́ tí Allah subhanahu wa ta'ala tó ṣọ́ wa lára kúrò ń bẹ̀. nǹkan àkọ́kọ́ tí Allah subhanahu wa ta'ala tó ṣọ́ wa lára kúrò ń bẹ̀ òun ni ẹbọ. abalawo al-Qur'an láti suratul Baqarah, wọn ni wọ́n sọ pé àṣẹ àkọ́kọ́ tó kọ́kọ́ wá náà al-Qur'an tá bá ń gbé bọ̀ láti suratul Baqarah, àṣẹ pé kí ni u'budullaha, ìjọsìn fún Allah subhanahu wa ta'ala. ya ayyuhan nasu u'budullaha alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun alladhi ja'ala lakum al-arda firashan was-samaa'a binaa'a وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال شيء بلو العبادة كما جسم الله سبحانه وتعالى وقال بلوكين النهي عن الشرك شيشون لا ركروني بيبه ولا تجعلوا لله أندادا يما شي مورغون كما الله سبحانه وتعالى. So nǹkan àkọ́kọ́ tí Allah subhanahu wa ta'ala tó kọ́kọ́ fún wa iná ni ilé. akhwafu ma yakhafuhu ulun nuha. So àlàyé ilé ti ṣíwájú pé n tó fi ń tí àwọn tí wọ́n ní làákàyè tí wọ́n lóye tí wọ́n fi ń páyà jù lórí ara wọn òun ni kí ni òun ni ashirk, òun ni ashirku billahi azza wa jal. Allah subhanahu wa ta'ala kó là wá kúrò níbẹ̀. lẹ́yìn náà ṣe rin 37th afáàní وموجب للخلد في جهنم ومحبط الأعمال عن باب السماء. الشرك يني تاري إن كنت يقول ومن مويا شيء الخلود في النار في جهنم ومن مويا شيء كبير لنونا جهنم يوصان يدي أنتيو شيء كبير لنونا تيو نجاري بلاي لاي لن تبا كولوري ره تيو توبا وتوكو tí ó ní wẹ́gbẹ́ sí Allah subhanahu wa ta'ala kó tó kú. wa muhbitul a'mali an babis sama. nǹkan kan tó yẹ pé tí wọ́n bá ti wá gbé iṣẹ́ yẹn lọ sí sánmà ṣírkù ti bàjẹ́. ìtẹ̀yìn bá ṣe níṣẹ́ ní dáadáa lẹ́ni tó jẹ́ kèfèrí abẹ́ni tó tiẹ̀ wá ṣe dáadáa tẹ́lẹ̀ tó jẹ́ mùsùlùmí tó wá padà kú ní kèfèrí, gbogbo nǹkan tó ṣe síwájú ṣírkù ó ti bàjẹ́. ìmọ̀rọ̀kún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ó ti bàjẹ́. ti bàjẹ́. tó bí eléyìí bó ṣe rí iná ni Allah subhanahu wa ta'ala kábàlì mọ́ bí nǹkan yìí ṣe lágbára tó ó dájọ́ ọ̀rọ̀ kan Nabi sallallahu alayhi wa sallam ó ń sọ fún pé wa laqad uhiya ilayk dájú àti fi wáhì ránṣẹ́ sí ẹ wa ila alladhina min qablik àtàwọn tí wọ́n ṣíwájú rẹ̀ wípé la in ashrakta tó bá fi lè ṣẹbọ ìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tó fi ń lóore jù náà ẹ̀dá Allah subhanahu wa ta'ala. Allah ni la in ashrakta tó bá fi lè ṣẹbọ pẹ́rẹ́ tó mórogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala nínú ìjọsìn rẹ̀ la yahbatanna 'amaluk, gbogbo iṣẹ́ rẹ̀ pátá ni ó bàjẹ́. wa la takunanna minal khasirin, ó sì wà nínú àwọn ẹni òfò. ó wà nínú àwọn ẹni òfò. so eléyìí Allah subhanahu wa ta'ala ń dájú rẹ̀ kọ́ ànábì káwà bá lè mọ bí nǹkan yẹn ṣe lágbára tó. kábàlẹ̀ mọ́ bí nǹkan ṣe lágbára tó wípé nǹkan yìí sì ní in tó yẹ káà mójútó jùlọ ní orípa Nabi sallallahu alaihi wasallam Allahu shakurun bí nǹkan ṣùgbọ́n ó kàn sọ fún láti fi jẹ́ ká mọ́ bí nǹkan ṣe lágbára tó pé hátà ẹni tó já nábì gan tó wá fi lè ṣe nǹkan yìí iṣẹ́ rẹ̀ ó bàjẹ́. ó wá láwa tá a jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ Nabi sallallahu alaihi wa ala alihi wa sallam. Allah subhanahu wa ta'ala kí ó láwa kúrò níbi iṣẹ́ bọ́ sí Allah subhanahu wa ta'ala. الله وقدمنا إلى ما عملوا من عمل وجعلناه هباء منثورا. تبادي القيامة وكفري شيء تمشي الله ني ووقع له شيء يبون وشيشة ما شيشة وبعد تعدي باي تعدي بشيء وجعلناه هباء منثورا. أكان شيء بي يروني وداسي وجو سما يفكا وجامن كاكا
kò já mọ́ kankan torí pé ẹbọ ti bàjẹ́. Ìmọ̀rogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ó ti bà iṣẹ́ wọn jẹ́. Kí Allah subhanahu wa ta'ala ó là wá kúrò níbi ẹbọ ṣíṣe. lẹ́yìn náà báàbù ta'arifi shirki, báàbù ta'arifi shirki, báàbù tó ń sọ̀rọ̀ nípa definition ẹbọ. والشرك أن تدعو غير الله سبحان من جل عن الأشباه أو صرف أي شيء من عبادة لغيره أو كان بالإرادة أو لبس حلقة وخيط للشفاء أو ودعة دعا عليه المصطفى ومن بقبر صالح تبرك أو طاف حوله يكن قد أشرك أو كان هازئا بحكم الله أو ساخرا من عابد أواه أو ذابحا أو موفيا بنذر أو مستعيذا غيره من ضر أو كان راقيا بما لا يفهم كذاك يا أولادي التمائم. إليني باب تعريف الشرك، باب تنصر نقع definition ẹbọ. kí ni kan tó ń jẹ́ ẹbọ gan? kí làwọn àpèjúwe rẹ̀ kọ̀ọ̀kan? àfáàní wa ṣírkù ní tó ń jẹ́ ẹbọ òun ni an tad'uwa ghayra Allahi. ní tó fi ń hàn jù nínú àwọn àpèjúwe ẹbọ òun ni kéèyàn máa pe ẹni tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. subhana kéèyàn máa pè é, kéèyàn máa tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ní ní pé nìkan kan ò lè ṣe fún yàn àyàfi Allah subhanahu wa ta'ala. ṣírkù lélẹ̀. kéèyàn máa tọrọ almadad, kéèyàn máa tọrọ arziki, kéèyàn máa tọrọ ọmọ lọ́dọ̀ òòṣà, lọ́dọ̀ Ògún, lọ́dọ̀ òkúta, àpáta, omi, Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣírkù iná lélẹ̀. ṣírkù iná ni eléyìí torí pé àdúà ìjọsìn iná ní gẹ́gẹ́ bó ìṣíwájú ní ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí orí kọjá. Allah subhanahu wa ta'ala ó ní ud'uni astajib lakum, ẹ máa pè mí màá dá yín lóhùn. ud'uni, ẹ máa pè mí màá dá yín lóhùn. wọ́n ní pé innal ladhina yastakbiruna an ibadati, lẹ́dájọ́ àwọn tí wọ́n ń ṣe gbéraga kúrò níbi ìjọsìn mi. ud'uni ibadati, ẹ pè mí ìjọsìn mi. so ó pe dùá níbí, ó pè ní ìjọsìn, ó pè ní ìjọsìn. Allahu ní sayadkhuluna jahannama dakhirin, wọ́n á wọnú jahannam, wọ́n á wọnú jahannam lẹ́ni yẹpẹrẹ, lẹ́ni ilẹ̀ tí ò ní jámọ́ kankan. so ẹni tó bá ń pe ẹni tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, ìrọ̀ ẹni bẹ́ẹ̀ nǹkan ó ti ń jọ́sìn fún nìyẹn, ó ti ń jọ́sìn fún nìyẹn. ìbá ti lè ń pè pé lágbájá ṣe nǹkan báyìí fún mi tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, ìyẹn ti ń jọ́sìn fún nǹkan nìyẹn. tó bá ti ń jọ́sìn fún nǹkan mi tó yàtọ̀ sí Allahu jalla wa ala, ó ti ṣe kíni, ó ti ṣẹbọ sí Allahu subhanahu wa ta'ala iná nìyẹn. subhanahu man jalla subhana man jalla anil ashbahi, mímọ́ títóbi ni fún Allah subhanahu wa ta'ala, ọba tí ó tó ga kúrò níbi àfiwé àfijọ. kò sí nǹkan kan tó dàbí Allah subhanahu wa ta'ala, kò sí nǹkan kan tó lẹ́tọ̀ sí ní tí Allah subhanahu wa ta'ala tí ó lẹ́tọ̀ sí ní ìjọsìn àti àwọn nǹkan mìíràn. ẹsẹ̀ orin nọ́mbà 39 afáwa ni aw sarfu ayyi shay'in min ibada li ghayrihi aw kana bil irada. inú ẹbọ, ìtumọ̀ ẹbọ, inú ìtumọ̀ ẹ̀rọ ni pé kí ni kéèyàn ó máa ṣe kankan nínú àwọn ìjọsìn, kí wọ́n máa ṣe fẹ́ ẹlòmíì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ní àwọn ìjọsìn eléyìí tí ó wà. yẹ́bi àtàwákùlù, kí wọ́n gbára lé ẹlòmíì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala pé gbogbo nǹkan tó ń bá fẹ́ ṣe ẹni tí ó máa ṣe fún lélẹ̀. ibẹ̀ lòun ti máa rí, ibẹ̀ lọ́kàn òun gbọ́dọ̀ wà. tí ò bá ti ṣe, kò sẹ́lòmíì tó lè ṣe. so ìkan náà ìjọsìn lélẹ̀. àbí ẹ̀ tí a bá ń kírun fẹ́ lómi tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, àbí ẹ̀ ń ṣe sujud fún kàmí tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, shirk iná ni ilé. kí ẹ máa ṣe sarfu ayyi shay'in min ibada, nǹkan kan náà àwọn ìjọsìn li ghayrihi, kí ẹ máa ṣe fún, kí ẹ máa gbé fẹ́ tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, aw kana bil irada, kódà kó tiẹ̀ jẹ́ pẹ̀lú irada lásán, mahabba lásán, pé ìyẹn nífẹ̀ẹ́ sẹ́nìkan bí ìyẹn ṣe nífẹ̀ẹ́ sí Allah subhanahu wa ta'ala, ìyẹn ti ń ṣe kíni, ìyẹn ti ń ṣe ẹbọ sí Allah subhanahu wa ta'ala báyìí. so bó ṣe yẹ kí ẹ nífẹ̀ẹ́ sí Allah subhanahu wa ta'ala, tẹ́ ẹ bá lọ nífẹ̀ẹ́ lòmíì bẹ́ẹ̀, eléyìí ìmọ̀rogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala.
Allah subhanahu wa ta'ala ní pé wa minan nasi man yattakhidhu min dunillahi andada yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah. Olùbẹ̀ nínú àwọn èèyàn àwọn tí kí wọ́n máa mú ẹni tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, wọ́n máa mú wọn ní andad, wọ́n máa mú wọn ní akẹgbẹ́, wọ́n máa mú wọn ní olùjọ́sìn fún lẹ́gbẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala. Bóun ni wọ́n ṣe ń jọ́sìn fáwọn èèyàn yìí, bóun ni wọ́n ṣe ń jọ́sìn fáwọn kan yìí, yuhibbunahum ka hubbillah, wọ́n ń fi wọ́n dọ́gba níbi ìfẹ́. Wọ́n ṣe nífẹ̀ẹ́ sí Allah ni wọ́n ṣe nífẹ̀ẹ́ sí ẹnìyẹn. Ilé ìtumọ̀ sí pé ká má nífẹ̀ẹ́, á nífẹ̀ẹ́ sí bàbá, á nífẹ̀ẹ́ sí ìyá wa, á nífẹ̀ẹ́ sí ìyàwó wa, á nífẹ̀ẹ́ sọ́kọ wa. Ṣùgbọ́n kí èèyàn wá gbé ìfẹ́ yẹn, kí èèyàn wá ṣe déédéé rẹ̀ pẹ̀lú ìfẹ́ Allah subhanahu wa ta'ala, ìfẹ́ tí èèyàn ní sí pé kó borí gbogbo nǹkan, kí èèyàn wá nífẹ̀ẹ́ sẹ́lòmíì bí èèyàn ṣe nífẹ̀ẹ́ sí Allah subhanahu wa ta'ala. Eléyìí ìmọ̀rọ̀gún papọ̀ mọ́ Allahu jalla wa ala nínú ìjọsìn rẹ̀ iná ni eléyìí. ẹsẹ̀ oní nọ́mbà 48 afáàní aw lubsu halqatin wa khaytin lish-shifa aw wad'atin da'a alayhi al-Mustafa. àbí kí èèyàn tiẹ̀ máa wọ halqa, kí èèyàn wá mú nǹkan bí chain bí pààrọ̀ òǹdè, kí èèyàn so márùn, kí èèyàn so mápá, pé nǹkan yìí ni tó bá fi ń wà lápá rẹ̀ kò ní yọ, àbí kò nǹkan kò ní ṣe, ò gbọ́dọ̀ yọ nígbà kọ̀ọ̀kan, ò gbọ́dọ̀ yọ. Kí èèyàn wá gbára lé nǹkan yẹn, kí èèyàn gbára lé nǹkan yẹn, halqa yẹn àbí khayt yẹn, okùn yẹn, kí èèyàn wá gbára lé pé òun ni ó ṣe kíni, òun ni ó fún mi ní wòsàn, lè ṣe fà fún wòsàn. Yá ọmọ yìí ni ó máa ń gbóná, ẹ wọ nǹkan báyìí sí lọ́rùn, ẹ fi nǹkan, ẹ dè nǹkan báyìí mọ́ lọ́wọ́. Tí èèyàn bá ti gbára lé nǹkan yẹn pé òun ni ó ṣe wòsàn fọmọ yẹn, ẹbọ iná lèèyàn kó sí yẹn, ìyẹn ti kó sí ẹbọ, torí pé èèyàn gbára lé ní tí yẹ kí èèyàn gbára lé. Bákan náà tí èèyàn bá kàn fi ṣe sábàbí lásán, èèyàn tí pààrọ̀ yìí bá ti wà lọ́wọ́ rẹ̀, tó ti wà lọ́rùn rẹ̀, yóò lálàáfíà. So n túmọ̀ sí pé yẹn fi tí ò kì í ṣe sábàbí ìwòsàn yẹn fi ṣe sábàbí ìwòsàn. So eléyìí shirkun asghar iná lélẹ̀. Òun ò ní gbìyànjú jáde kúrò nínú ẹ̀sìn, ṣùgbọ́n ẹbọ ni tó tóbi, tí ó lágbára, ẹbọ tó lágbára ni tí èèyàn gbọ́dọ̀ jìnnà sí. Ṣùgbọ́n tí èèyàn bá lọ gbára lé nǹkan yẹn gangan, tí èèyàn lọ gbára lé nǹkan yẹn, òun ni eléyìí tó máa ń gbìyànjú jáde kúrò ní inú ẹ̀sìn. So àtẹ́lẹ̀ yìí ẹni tó bá ń ṣe kò là kúrò níbi ẹbọ, kò là kúrò níbi ẹbọ, torí pé èèyàn fi ń ṣe sábàbí yóò padà súnyàn débi pé èèyàn gbára lé, torí pé ẹni tó bá fi nǹkan yẹn sọ́wọ́ tó kàn pé sábàbí lásán ni yíyọ nǹkan yìí ṣó gbára lé ni òun ò gbára lé, ṣùgbọ́n wọn kàn ní kó wà ń bẹ́ náà ni. Tó bá jáde níjọ́ kan tí ò bá rántí mu, bóyá ó lọ wẹ̀ ó bọ́ kalẹ̀, àbọ̀ múra ó bọ́ kalẹ̀ pé wọ́n lò padà, tí wàá jáde ó ti dé àárín ọ̀nà, láti pé ẹni báyìí yóò sáré padà pé nǹkan yìí fún lọ mu. Tó jẹ́ pé irú ẹni báyìí miskin, ó yẹ kó mọ̀ pé nǹkan yìí kò ní nǹkan kan tó ń ṣe, òun ló ti dá àárín ọ̀nà yìí, nǹkan kò tí ì ṣe. So yóò tó àìṣe padà sílé kó ń fẹ́ lọ mú nǹkan yẹn. So a rí pé nǹkan yẹn ó ti ń túmọ̀ sí pé èèyàn ti ń gbára lé nǹkan yẹn, èèyàn ti ń gbára lé téèyàn ń so mára, téèyàn ń so mọ́ ọrùn, téèyàn ń so mọ́ ọmọlápá. So gba àwọn nǹkan yìí àbùkátà láti jìnnà sí. aw wad'atin da'a alayhi al-Mustafa. Àbí wádà nínú àwọn nǹkan táwọn yẹn máa ń so mọ́ ara náà, Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé da'a alayhi al-Mustafa, ẹni tó lórú nǹkan yẹn láyà Ànábì sallallahu alaihi wasallam ó ṣépèlé. Ìgbà táwọn Ànábì rí nǹkan lọ́wọ́ rẹ̀, Ànábì ní kí leléyìí, wọ́n ní wádà ni orúkọ tó ń pè nǹkan yẹn nìyẹn. Ànábì wọn sọ fún pé tí nǹkan yìí bá fi lè wà lọ́wọ́ rẹ̀ tó fi kú, in tó fẹ́ kí nǹkan yẹn mú kúrò lára rẹ̀ ní aburú, Allah subhanahu wa ta'ala ò ní mú kúrò. Allah subhanahu wa ta'ala kò ní mú kúrò. So agbọ́dọ̀ ṣe kí ni, agbọ́dọ̀ jìnnà sí irú àwọn nǹkan yìí. lẹ́yìn náà ẹsẹ̀ orin nàbà 41 afáàní wa man bi qabri salihin tabarraka aw tafa hawlahu yakun qad ashraka. ẹni tí ó bá ń lọ tàbáraka pẹ̀lú sàárè ẹni rí, sàárè as-salih, nínú àwọn ẹbọ òun ni at-tabarruku bi quburi as-salihin. kí yẹn máa lọ tọrọ àlùbáríkà, yá òun lọ bí sàárè lágbájá,
mo ń lọ ṣàdúrà ń bẹ̀, mo lọ bẹ̀ Allah subhanahu wa ta'ala ń bẹ̀ nítorí pé tí n bá ti lè ṣàdúrà níbi sàárè ẹni rẹ̀ yìí, àdúrà yẹn yóò jẹ́ nǹkan tí ó fast láti gbà. Eléyìí nínú àwọn ẹbọ iná ni tí wọ́n bùkátà láti jìnnà sí, nínú àwọn ẹbọ tí wọ́n bùkátà láti jìnnà sí iná ni eléyìí. Aw tafa hawlahu tàbí tí wọ́n ń ṣe tawaf rọ kiri ká sàárè, ó ń ṣe tawaf, ó ń ṣàdúrà yẹ bá ṣe táwọn yẹn máa ń ṣe lóríṣiríṣi. Yakun qad ashraka, ìrọ̀ ni bẹ́ẹ̀ ohun tí wọ́n sì kó ti ṣe ẹbọ nìyẹn, ó ti mórogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ìnìyẹn. Allah subhanahu wa ta'ala kó là wá kúrò níbi irú ìṣesí yìí. lẹ́yìn náà eléyìí tó tẹ̀lé ẹsẹ̀ orin 42 afáàní aw kana hazi'an bi hukmillahi aw sakhiran min 'abidin awwahi. àbí inú àwọn ẹbọ, afáàní nínú àwọn ẹbọ inú ìmúrogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala òun ni kí ẹ máa fi ṣàwàdà, kí ẹ máa fi ìdájọ́ Allah subhanahu wa ta'ala kí ẹ máa fi ṣe yẹ̀yẹ́, kí ẹ máa fi ṣe yẹ̀yẹ́ kí ṣe ẹ̀sìn yìí náà ló ní kẹ́ máa ṣe báyìí, ṣẹ́sìn yìí náà ló ní pé kóbìnrin máa bójú, ṣẹ́sìn yìí náà ló sọ pé kí n tó bá ti mọtí kẹ́ fún lẹ́gba, kí ẹ máa ṣe yẹ̀yẹ́ báyẹn, kí ẹ máa ṣe yẹ̀yẹ́. Aw sakhiran àbí ẹ̀ tí ẹ wá ń ṣe yẹ̀yẹ́ min 'abidin awwahi, ẹnìkan tó jẹ́ olùsìn lọ́hùn, tó jẹ́ ẹni tó ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala náà àwọn ẹni rẹ̀, kí wọ́n máa fi ń tọ̀ ń ṣe yẹ̀yẹ́, kí wọ́n fi irùngbọ̀n rẹ̀ ṣe yẹ̀yẹ́ ní pé ẹwọ irùngbọ̀n ṣẹ́ṣẹ́rẹ́, irùngbọ̀n kíní kan, àbí aṣọ ẹ̀ fi ń ṣe yẹ̀yẹ́, aṣọ tó ń tọ̀ ń wọ̀ yàtọ̀ obìnrin àbọ́kùnrin tí lọ bá aṣọ nú jẹ́, wọ́n sọ fọkùnrin bẹ́ẹ̀ tí wọ́n bá rí tó gé ṣòkòtò ẹ̀, wọ́n sọ kí ó tún ti lọ bá aṣọ nú jẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ tó máa ń ṣe yẹ̀yẹ́, wọ́n máa ń fi àwọn yẹn ṣe yẹ̀yẹ́ lórí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala. eléyìí nínú àwọn kan tí inú àwọn ìmọ̀rogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala iná ní eléyìí wà. kí ẹ máa fi yẹn ṣe yẹn nítorí pé gbẹ́sìn mú, ó dúró tẹ̀sìn, ya àwọn kinní kan nọ́mbà yẹn, àwọn oníṣòkòtò tófétófé nọ́mbà yẹn, àwọn kinní kan nìyẹn tó gba àwọn kan yìí, àwọn gbólóhùn tí ó da iná ni. ìmọ̀ ṣe kèfèrí sí Allah subhanahu wa ta'ala iná ní eléyìí. ẹsẹ̀ orin number 43 afáàní aw dhabihan wa mufiyan binadhri aw musta'idhan ghayrahu min durri. nínú àwọn ẹbọ òun náà ni pé kí ẹ máa dùn nǹkan, kí ẹ máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ fún tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, àbí kí ẹ máa ṣe wafa'un nadhri wa mufiyan binadhri, kí ẹ máa pé ẹ̀jẹ̀, kí ẹ máa pé àdéhùn fún ẹlòmíì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. ẹni tó sọ nísìn pé inshallah tọ́mọ mi bá fi lè ríwòsàn màá lọ pa ẹran nídìí Ògún, nadhuru tó ṣe yẹn ẹ̀ṣẹ̀ ni, èèyàn gbọ́dọ̀ ṣe wàfáwò pẹ̀lú rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam sọ pé man nadhara an ya'siya Allaha fala ya'sihi, ẹnikẹ́ni tó bá ṣe nadhuru pé òun ṣe Allah subhanahu wa ta'ala kó má ṣe ṣẹ́ o, ẹni pé kó má ṣe nǹkan yẹn kó filẹ̀. ṣùgbọ́n ẹni tó bá ṣe nadhuru pé òun tẹ̀lé Allah subhanahu wa ta'ala pé tí n bá ṣe nǹkan báyìí máa ṣe nǹkan báyìí tó jẹ́ ìjọsìn ìdí tó tọ́. Ànábì ní man nadhara an yuti'a Allaha falyuti'hu, ẹni tó bá ṣe nadhuru tó ṣe lérí pé òun tẹ̀lé Allah subhanahu wa ta'ala kó yà tẹ̀lé o, kó ṣe nǹkan tí yóò sọ pé òun sọ yẹn. so ẹni tó bá wá ń lọ ń dúran tó lọ ń pa ẹran fún nǹkan mi tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, bóyá àwọn àlìjànú, bóyá àìṣẹ́ kó délé tuntun, àfẹ́ káwọn àlìjànú máa da àwọn ọmọ wa láàmú, àbáwa náà pé àfẹ́ máa sun oorun kórun, àfẹ́ máa sùn ká máa gbádùn ni, kó wá lọ dú ẹran wá tálẹ̀ sí gbogbo, wá lọ tẹ ẹ̀jẹ̀ rẹ̀ sí gbogbo igunlé. so irú nǹkan yìí ẹbọ yìí náà ni nǹkan yìí. kò yìí sí nǹkan tí ó tún ṣẹlẹ̀ tó ju pé ìbẹ̀rù tí wọ́n ń páyà yẹn yóò tún lékún sí ni. wa annahu kana rijalun minal mu'minina ya'udhuna bi rijalin minal jinn وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا. وشيء وأنه سورة الجن الله سبحانه وتعالى ni àwọn kan nínú àwọn èèyàn àwọn apá kan nínú àwọn akọrin kan nínú àwọn èèyàn ya'udhuna wọn a máa wá ìṣọ́ pẹ̀lú àwọn kan nínú àwọn àlìjànú
wọ́n máa wá àsúnmọ́ wọn, wọ́n máa tẹ̀jẹ́lẹ̀, wọ́n máa wá nǹkan tí ó mú wọn súnmọ́ wọn, tí wọ́n fi máa ṣe kíni, tí wọ́n fi máa nífẹ̀ẹ́ wọn, tí wọ́n fi máa ṣe nǹkan tí wọ́n fẹ́, tí wọ́n ní fi máa dà wọ́n láàmú. Allahu ní fazaduhum rahaqa. Àwọn àlùjànnú ẹ̀ tó wá lé wọn kún ní bẹ̀rù, wọ́n tún lé wọn kún ní òfò, kún òfò wọn. So kí ẹ máa ṣe àwọn nǹkan yẹn, ẹ̀ ń ra mọ́tò, ìyẹn lọ ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, ìyẹn ń fi ẹ̀jẹ̀, ìyẹn ń pa adìẹ, ewúrẹ́, ìyẹn ń fi ẹ̀jẹ̀ rẹ̀, ìyẹn fi ń yí gbogbo ara táyà mọ́tò, gbogbo gíláàsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lórúkọ pé inshallah tá bá ti ṣe léyìí, nǹkan yìí ni yóò máa ṣọ́ wa, kò ní jẹ́ kí a fi mọ́tò yìí ní accident. Gbogbo eléyìí pátá yóò aburú yóò padà pè wálé fún yàn. Ká gbìyànjú kí a jìnà sí. Aw musta'idhan ghayrahu min durri. Abẹ́ni tó tiẹ̀ wá ràn lọ́wọ́ tó ń wá ìgbàlà lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí kúrò níbi aburú. Pé lágbájá ẹ̀yin lẹ lè sọ mi. Lágbájá àbí kí ẹni àdìsọ́ kan pé lágbájá yìí ló lè sọ òun yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala kúrò níbi aburú. So eléyìí ni nínú àwọn ìmẹ́rogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala iná ni ó wà. Ẹsẹ̀ wọn eléyìí tó wá gbẹ̀yìn nínú báàbù yìí, báàbù tí à ń kà lọ́wọ́ yìí, báàbù ta'rifi shirki tó jẹ́ number 44. Afáàní aw kana raqiyan bima la yufhamu kadhaka ya awladi at-tamaimu. Nínú ìmẹ́rogún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala, òun ni kí ẹ máa lo rúkíá eléyìí tí ó yapa sí alkitab àti sunnah. Aw kana raqiyan tàbí tó ti ń ṣe rúkíá bima la yufhamu pẹ̀lú nǹkan tá a gbọ́yé ibi tọ́fọ̀ ti wọlé lé inú ẹbọ iná ni kí ẹ máa pọ̀fọ̀. Tó máa ń sọ pé ar-ruqa inna ar-ruqa tí wọ́n tú sí ọ̀fọ̀, kì í ṣe ọ̀fọ̀ táwọn yẹn máa ń pa àwọn ìyá àwọn kìnnìkan tó máa yọgbẹ̀ mọ́ra wọn rárá. Ar-ruqya ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun ni at-ta'awidh, àwọn gbólóhùn al-kalimat tí wọ́n fi máa wá ìṣọ́. Islam sì ti ṣàlàyé tó ń jẹ́ rúkíá fún wa, al-Qur'an àti àwọn adhkar tó wá látinú hadith anabi sallallahu alayhi wa sallam. Ẹni tó bá wá ń lọ ń ṣe rúkíá bima la yufhamu pẹ̀lú nǹkan tí èèyàn ò gbọ́yé, pẹ̀lú àwọn gbólóhùn tí èèyàn ò gbọ́yé, àwọn gbólóhùn tí ò tọ́, àwọn gbólóhùn tí ò dáa, àwọn gbólóhùn burúkú, bí ẹni tó ń porúkọ àlùjànnú náà, abẹ́ni tó ti ń sọ Yorùbá náà, torí pé májẹ̀mú rúkíá ni pé kó jẹ́ pẹ̀lú èdè Lárúbáwá. Yálà àdúrà lèyàn fẹ́ ṣe ni àbí Qur'an lèyàn fẹ́ ka, Lárúbáwá ló gbọ́dọ̀ jẹ́. So yẹn wá ń ṣe rúkíá ní Yorùbá, ẹni pé yẹn ń pọ̀fọ̀ ní Yorùbá. Nǹkan yìí ni inú ẹbọ iná ló wà, inú ẹbọ iná ni ó wà. Kadhaka ya awladi at-tamaimu. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ọmọ mi, bẹ́ẹ̀ náà ni at-tamaim, at-tamima, yẹn di oúnjẹ máa pa, yẹn di nǹkan máa pa lóúnjẹ. So eléyìí inú àwọn ẹbọ iná ni, inú àwọn ẹbọ. A sọ pé tamima yìí pé ilé tí wọ́n ya ojú sí, a fi kọ́ ọmọ lọ́rùn pé inshallah tó bá ti ń wà lọ ní ọrùn ọmọ yẹn yóò máa sọ kúrò níbi alhassad, ẹnìkan lè lápá rẹ̀, ẹnìkan lè lára rẹ̀. Àbí àwọn ilẹ̀kẹ̀ ni ẹ fi ṣe nìyẹn dé máa pọ̀ yẹn so mọ́ wá. So gbogbo àwọn eléyìí pátá nínú àwọn ẹbọ iná ni. Anabi sallallahu alaihi wasallam sọ pé inna ar-ruqa wat-tamaima wat-tiwalata shirkun. Dájúdájú ar-ruqa kí ẹ máa pọ̀fọ̀, kí ẹ máa pò gèdè tó yàtọ̀ sí èdè Lárúbáwá, tó yàtọ̀ sí al-Qur'an àti sunnah, kí ẹ máa wí àwọn gbólóhùn tí ó nítumọ̀, kí ẹ máa wí lẹ́nu. At-tamaim àti kí ẹ máa so ń dè mara, kí ẹ máa di nǹkan mara, kí ẹ máa di ogun mara láti fi wá ìṣọ́. Wat-tiwala àti ogun tọkùnrin máa ń ṣe sóbìnrin, tọkùnrin máa ń ṣe síyàwó rẹ̀ kó ba lè nífẹ̀ẹ́ rẹ̀, àbí tíyàwó náà ṣe sọ́kọ orí kó ba lè nífẹ̀ẹ́ òun. Anabi sallallahu alaihi wasallam ní pé shirk iná ẹbọ ni. Yadurru wala yanfa. Àwọn kan yìí ni yadurru wala yanfa. Ó máa ń ṣe èèyàn láburú ni, kò kí ń ṣe àǹfààní kankan fún yàn, kò kí ń ṣe àǹfààní kankan fún èèyàn. Bí eré bó ṣe rí náà ni. Allahu ta'ala a'la wa a'lam bí ní àdúró sí. Subhanaka Allahumma bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilayk.